bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dù wa ni lálọ́dù wa ni kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí ìjọ̀gbọ̀n o. adúrú gbogbo business tó wà nínú ní ti téèyàn lè ṣe tó lè fi make owó láàrin 1 month and 2 months ó ní máa ní iye tó ti máa ní ní profit tó ti máa ní àfi kó o máa raṣọ ìfà online network business gan wà tẹ́yìn pé ó máa fi make owó bó lè ṣe kankan bẹ́ẹ̀. òun ló fẹ́ ṣe business èmi ò ní kankan ṣe aṣọ ni ọjà mò ń lọ lọ́la ló gbà. wọ́n kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri. bẹ́ẹ̀ ni a ti ṣí ilé bàbá yìí lọ́sàn-án gan. ayé ṣé bàbá láńlọ́ọ̀dù wà lélẹ̀ a ti wọ́wọ́ jà lọ́sàn-án gan láì ṣe wèrè kí ẹ máa gbẹ́bọ lọ́sàn-án gan. ẹ lọ́ọ̀rẹ́ mi. má bínú télọ̀ mi ó ló sọ fún mi wípé style tí mo fẹ́ ràn yẹn pé ọ̀pá 5 ló máa tó mo dẹ̀ jẹ́ kó yé pé èmi àti ẹ̀ lájọ laṣọ tá a jọ fẹ́ ràn ó wá ní kó manage ọ̀pá kan yẹn pé ó máa tó wọ náà ràn kó tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀rẹ́ mi má bínú kò rí dínkù àtọ̀ṣe ti gbọ́ má ọ̀rẹ́ máa fún ẹ lówó ọ̀pá 2 tó kù even gan mo lè ra 9 yẹn fún ẹ sódà ìwọ náà máa lè rí nǹkan tó fẹ́. télọ̀ tí mo máa ń gbàṣọ fún yẹn náà ni ó mọ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ọ̀dọ̀ wa yẹn ibẹ̀ náà ni télọ̀ yẹn wà. ó dáa ọ̀rẹ́ mi máa bá ẹ bẹ̀ má bínú. girlfriend. tóbi ní aṣọ ọ̀gá kan ìwọ máa wọ̀ yóò sọ. ẹsẹ̀ ìgbọ́dọ̀ lórí ìbùkún ṣé mò ń sanwó ni owó kan náà kọ̀ọ̀dà jọ sọ ni tí wọ́n á ṣe ìbùkún ó dà kó ti yà wò. nga ta nga gẹ̀ẹ́ni ẹnẹ́gà aláwọ̀ sábọ̀ èdè tuntun nínà nga gẹ̀ẹ́ni. olórí burúkú ayé ẹ̀dá olóòṣì lóde lọ ẹsẹ̀ báyìí pátá. olórí burúkú náà dà. ẹ rọra sá mọ́mí wa ẹ káàárọ̀. ta ni mọ́mí iṣẹ́ gbádùn ṣe gbádùn ṣe wà òkè ṣé ilé lọ gbé lẹ́sẹ̀ ìdàṣọ ọ̀pá kan sí mi. ẹ ní sùúrù ẹ̀yin náà ṣáà mọ̀ pé aṣọ tọ̀rẹ́ yín gbé wá aṣọ táwọn fẹ́ rán ó jẹ́ aṣọ gan so torí ẹ̀ mo fi ṣọ́ọ̀bù aṣọ yẹn síra wọn mo mọ̀ pé ẹ close ọ̀rẹ́ ni yín. láṣọ ọ̀pá kan ṣoṣo fún yín pé ọ̀pá kan mo rà ni. ọ̀pá kan náà ṣé ẹ lè lójọ ọ̀pá kan lọ ni ṣe bẹ́yìn ní. ọ̀pá kan máa tó mi ràn ṣé ilẹ̀ bá mi sanwó aṣọ ni ṣé rí bí mi ṣe wà yìí máa gbáṣọ mi kí tó kù báyìí tí ìbá gbáṣọ mi mú wà ní. ọ̀pá mẹ́ta ni bó aṣọ ọ̀rẹ́ yín jẹ́ aṣọ so torí ẹ̀ mo mọ̀ dẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ ni so ẹ wo nǹkan tá à ń fà yìí kò ní ìdíkà máa fà á nà. bí aráyé bá ní kó dáa fún ìwọ ará ọ̀run kò ní jẹ́ kó dáa fún ìwọ. bàbá ẹ má ṣe pè fún mi awítán ẹ̀dẹ̀ tẹ̀ kò ló bá yẹn ṣe pè fún yàn. ọ̀pá kan fún olórí láàfin. ọ̀rẹ́ mi. àwa máa gba aṣọ ká àwa tó kúrò níbí báyìí lónìí àwa máa gba aṣọ. bàbá Tápà ẹ káàárọ̀. èmi kò mọ̀ ọ́ rí o èmi kò mọ̀ ọ́ rí. ọ̀rẹ́ mi má bínú mo ti wò wípé aṣọ ọ̀pá kan máa tó fún ẹ torí pé style tí mo rán yẹn ó jẹ aṣọ ni má bínú sí i. mi ò gbọ́ kan tó sọ repeat. mo ní pọ̀pá kan máa tó ẹ. bọ́dọ̀ tí máa fún ní bójú ọlá ta ọmọ máa pò yí kú ni ṣé bí mi ṣe wà yìí máa gbàṣọ mi kí tó kó mi bá ní mi ṣáà mọ̀. má bínú. sáì jẹ aṣọ ṣé ọ̀pọ̀ mẹ́ta kọ́ lajọ rà ni ọ̀pọ̀ mẹ́ta kọ́ lajọ rà. mo máa rà á fún ẹ ṣé o ti gbọ́ má bínú rẹ. nígbà tí wọ́n fẹ́ ránṣọ tó mọ̀ pọ́pọ̀ mẹ́ta ò lè tó ẹ̀ kí ló tó sọ fún tẹ́lẹ̀ pé wọ́n màtíráàsì ṣé bí mi ṣe wà yìí máa gbàṣọ mi kí tó kó mi bá yìí mo ò jẹ fáṣọ àbọ̀ odidi báyìí ni mo fẹ́. ọ̀rẹ́ yín lẹ máa bá sọ torí àwọn mo fi ránṣọ fún. olórí láàfin
a gba aṣọ káwa tó kúrò níbí báyìí. dádì ẹ má bínú ṣe ti gbọ́. wo jẹ́ káwa máa lọ mi ga ogun bìnrin pẹ̀lú mi àgbo èdè òǹṣìbìnrin náà jẹ́ káwa máa lọ. Tẹ́tọ̀ mi wàá kọ́ mi ní wo kódà. mo ní màá gbàṣọ ẹ wá fún ẹ. ẹ tọkọ àtìyàwó ẹ ṣáà gbà fúnra yín. màá gbàṣọ ẹ wá fún ẹ má bínú ọ̀rẹ́ mi. ẹ wo ìyá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú iṣu ẹni báyìí ó ló tọwọ́ ẹni gbèpò èmi ni mo fa yín sọ̀tì fún ẹjọ́ ẹ má bínú. ṣé ẹ rí bó ṣe wà yẹn ẹni títí ẹ ti bàjẹ́ ni o kò ní kó ná wọn ti wà o. ẹ wá tí ẹ̀yin lẹ fa o and moreover ẹ rí ọ̀rẹ́ gidi báyìí rárá. ẹ má bínú ẹ̀yin ni mo. òrùlé borí àjà mọ́lẹ̀ ogun ẹgbọ́mọlámọ gàlígàlí. kí ló dé tí ìwọ kò lè ṣàṣẹ. ẹ wù mí ṣáà ti ṣàṣẹ àṣẹ. ohun tí èmi pè yín fún ni pé èmi fẹ́ rìnrìn àjò èmi àti olórí láàfin ó máa tó bí ọ̀sẹ̀ méjì kí èmi tó dé. ẹ̀yin kò sì gbọ́dọ̀ balẹ̀ jẹ́ kí èmi tó dé. ẹ̀yin kò sì gbọ́dọ̀ dá lérú kí èmi tó dé. káchan mi gà gùn bí eyín ege èmi yín mi gà gùn bí eyín ẹ̀yin kò gbọ́dọ̀ dá lérú kí èmi tó dé. olórí láàfin. Gbogbo yín lẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ. Nǹkan tẹ́ ẹ̀ ṣe nígbà tá a wà ní tẹ́ ẹ bá ṣe nígbà tá a bá lọ tán gòbé ni o. Gòbé ni o. Ṣé yìí bí mo ṣe ń bá yín rìn ló dà o ṣé tí bá bínú sí yín. àní bàjẹ́ olúwa dé wà pẹ̀lú wa. Bàbá landlord. ẹ lọ rí ẹ bọ̀ rí ṣe ti gbọ́ ẹ mọ nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fẹ́mi ẹ bá mi wọ́n àwọn single parents àwọn single mothers ẹ kó jọ sínú ilé ẹ bá mi já wọn sí kó ní kálukú má kọjá boundary ẹ o tí wọ́n bá kọjá boundary wọn wá sọ́dọ̀ tèmi anything ló lè ṣẹlẹ̀ ẹ lè má bá wọn bẹ́ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ ẹ ti gbọ́. Bàbá láńlọ́ọ̀dù ìyá wa ṣe rí bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ láyọ̀ o ṣe ráwa bá ṣe wà yìí ààrẹ ibì kankan ààrẹ ibì kan o ṣe ẹgbẹ́ tó sọ gbélé pawó làwa yìí agbá Ọlọ́run á sọ yín lọ Ọlọ́run á sọ yín bọ̀ o. mọ́mí ẹ dúró ẹ fẹ́ ẹ ní dé mọ́ ni àbí báwo ni. O ò ní wálé mọ́. Ṣó gbàdúrà kó o kọ́lé kó má wàá gbélé ẹ̀. mọ́mí o mọ́mí ẹ má mi dùn wákẹ́láyé mọ́mí wájẹ́ wọ́wọ́ ẹ̀rí bá ní kò rí ibẹ̀ afọlójú akọ́lápá mọ́mí ẹ má bínú mọ́mí ẹ má bínú ẹgbà lọ ẹ má bínú kò kéré ẹgbà lọ. Ṣé ò ń ṣe èrè ni àbí kí náà ṣe. ìpèsè wa jẹ́ mọ́mí. wọn gbà yín ni òbí ẹ̀yin o bàbá mi tún mọ orí ẹgbà yìí. Kí ni mọ̀ sọ ni o jẹ́ ìyá wèrè ni wèrè lẹ. tí gbogbo yóò bá tún ká mi pa ẹ dẹkùrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. lọ́lọ́dù ẹni kò máa sábùjá lọ́nà bẹ́ẹ̀. òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lọ́lọ́dù gbogbo ohun tí a bá ṣe. ẹ wo bí ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tiẹ̀ tó péyàn ń gbà bí ẹni gbàgbá ọtí rárá ayé yìí ò léèrè àwọn èèyàn táwa ń bẹ̀ gangan ní ṣòro ṣe rí ẹ̀rọ fọkànbalẹ̀ àwa gangan báyìí àwa ló kàn bẹ́ẹ̀ ni àwa ló kàn ṣe rí ọ̀rọ̀ bàbá tápà àti rárá dáńsà kúkúrú ó dá mi lójú pé tó bá fi lè kúrò nínú ilé yìí tó ń fi lé yìí lẹ̀ wọ́n á lò tọ́sẹ̀ mẹ́rin kan tó dé. ọ̀sẹ̀ mẹ́rin báwo nínú gbogbo tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ pé ó possible pé wọ́n máa fúnyàn ní green card ní Nàìjíríà ni kò ní kí bàbá tápà padà dé mọ́ bí kò kú sọ̀hún sorry bí kò pẹ́ lọ́hùn ni. ìwọ tún fẹ́ kán dúró sọ̀hún. kó wá pẹ́ lọ́hùn. ẹ máa gbọ́ gbogbo yín wípé ẹ mọ̀ wá láńlọ́ọ̀dù yín ẹ mọ̀ wá bàbá tápà tó bá jẹ́ ẹ mọ̀ wá bàbá tápà dáadáa ni ẹ mọ̀ pé ó ṣí ọ̀ fún mi jù pé bàbá tápà lè lo ọjọ́ mẹ́ta nínú níbi tọ́lọ̀ ẹ̀kọ́ tó padà wá sínú ilé. ẹ mọ̀ ń parọ́ ìbáwọ̀ lẹ́yìn jẹ́ tẹ́láǹtì tẹ́ ti mọ̀ wá wọn. ẹ bá mi ń bí báyìí kọ́ ni ṣé ẹ bá mi ń bí kọ́ ni. wàhálà. they should never come here again like this kọ́tẹ̀ ló tú ìrì tó wà ń bẹ̀ kọ́ má padà wá kọ́tẹ̀ kú sọ̀hún. Inna lillahi wa inna ilayhi raji'un. bọ́dà gbèrò ẹ
wá ẹ má bínú ẹ wá mo mọ̀ fẹ́ béèrè kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ níbo yín láńlọ́ọ̀dù yín sọ pé àwọn lọ gan. ṣèbí ó jọ ṣe mítì pẹ̀lú èmi pẹ̀lú yín ẹ ṣe béèrè lọ́wọ́ ibi tí ó ń lọ èmi lè wá ń béèrè lọ́wọ́ ẹ̀. mo wà ń bẹ èmi ti rò pé bóyá ìlú ìyàwó wọn náà fẹ́ lọ nǹkan tó jẹ́ kí n bí ni pé ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ra yín ju àwa lọ. èmi ò mọ̀ bóyá ìlú ìyá àti ẹ ló ń lọ àbí ìlú ìyàwó ẹ ló ń lọ. yìí wà ní kẹ́ ẹ fún mi. ẹjẹ́ lẹ́jọ́ tẹ máa gbé kiri nìyẹn ẹ fẹ́ máa ṣàbòsí wèrè kiri nìyẹn. ẹ̀yin èèyàn ẹ ṣe láìkì kẹ́ẹ̀kan máa ṣẹnu ṣọṣọṣọṣọ kiri àdúgbò gbogbo ìwà àbòsí tẹ máa wù kiri ilé náà nìyẹn mo dẹ̀ ti já bàbá níwọ̀n ni. ẹ fẹ́ gbọ́rọ̀ ṣe gbọ́ orí yín bí orí igun èyí mo ṣàbòsí ẹ̀ ń tẹ́ pé ẹ lè ríre mú bọ̀ 20 years nínú ìtàn tí mo gbọ́ pa sórí ayé yín lẹ́bi ṣe kọ̀dọ́kítọ̀ lóṣòdì ẹ rí kan mú bọ̀ láàrin 20 years ẹ bẹ́ ṣe pẹ́ ẹ bẹ́ ṣe rí ẹ fẹ́ bú èmi ẹ lọ́rọ̀ mi lẹ́nu wọ́n fi í wọlé. wọ́n á nò ó mọ nǹkan tó fi borí mi lélẹ̀ ni gbogbo nǹkan tó di kọ́ra tó gbé kókáyà yìí èmi náà fẹ́ tu o ó ló fi borí mi lé ká ní kì í ṣe yẹn ṣùgbọ́n jẹ́ wọn á já ẹ̀wọ̀n ni. amúgbò ń ṣàbòsí o tó bá wọ̀dọ̀ mi tán má ṣàbòsí o ti gbọ́ amúgbò dẹ̀ ń parọ́ tó bá pààyàn á dúró tì èmi ni mo pa ó ní rísì. pẹ̀lẹ́ mo rí pẹ́ síìkì ẹ wo orí wọn bí orí igun olóòsì ọ̀nà tó 20 years wọn lówó ire kan wọn mú bọ̀ olóòsì lónìí ibi tí wọ́n dùn sí lẹ́nu ìdálẹ́ mi. ẹ̀gbọ́n mi o ṣé ẹ rí i pé bàbá tápà àti ìyàwó ẹ̀gbọ́n kan tó ṣe ìpalẹ̀mọ́ àti travel yìí tó bá lọ tó ṣe kò ní iṣu ṣá. iṣu kí ni. iṣu kí ló fẹ́ ní iṣu kí ló fẹ́ ní jàre jọ sọ fún mi. ẹ wò mí lẹ́kùn tá à ń sọ̀rọ̀ mẹ́rin mọ́ sí ìyàwó ẹ̀ sọ pé ẹyin tẹ́ bá dé o àwọn máa ga àwọn máa balẹ̀ àwọn máa ga tó bá lọ ga kan tó balẹ̀ kan mi ní lọ́ọ̀sì o. ọ̀rẹ́ ẹnu lásán nìyẹn jàre ọ̀rẹ́ ẹnu. lásán ọ̀rọ̀ orí ahọ́n. ẹ mọ nǹkan tẹ́ ń sọ tẹ́ bá mọ nǹkan tẹ́ ń sọ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mọ́. mi ní sọ bẹ́ẹ̀ mọ́ mo ti gbọ́. ọkọ mọ nǹkan tó ń sọ tí ẹni nǹkan tó ń fẹ́ sọ fún yín ni pé ẹ wá 10,000 wá kẹ́ fún mi màá lọ sí gbọ̀nà tí ọkọ̀ wọn bá lọ lọ forí sọ̀gì ni wọn ní dé láyọ̀. ẹ dúró ẹgbẹ́ mi o. kò sọ pé o nídìí owó. ẹgbẹ́ mi o kéèmí àtàwọn tó ọjọ́ lórí káwá 10,000 wá fún wọn ká kó fún ẹ kó bá lọ gba agànnà lọ kó lọ ṣògùn fún wa mo gbé fún ẹ o. tí ni mò ń ṣe ṣẹ́rẹ́ apàtímẹ́ǹtì tí bíbá tó bá ti wá ṣẹlẹ̀ ẹ má bá mi dúró o èmi lèmi ní bí o ibo ni wọ́n mú. iwájú yẹn yìí kọ́ iṣẹ́ àyàndá fèmí. my lady. ibo ni wọ́n mú. ọkọ tó lọ jẹ́ ká lọ sọ fún ọ ibo fẹ́ pínlẹ̀ bó fẹ́ pínlẹ̀ àbò sílẹ̀ ṣe. wọ́n ti mú tiẹ̀. ẹ má bá mi fi bí o ẹ má bá mi fi bí o ẹ má. the latest landlady the landlady yes ma yes sir how are you. ìyàwó tẹ bá mọ bínú mi ṣe dùn tó pé bàbá tábà ń travel. kí ló dé ṣó lè tó yẹn ni. ní kí ni gbígbé kọ́ má dé mọ́ ládùúrà mi o. àwo lẹ̀ ń ṣe ẹ notice nígbà sábà ń ṣàdúrà mi ṣàmì. èmi náà ń dààmú pé kí ló ṣe. àdúrà bàbá tápà èpè ni o. ṣé nítorí pé ayé ṣẹ̀ dénú lé la ṣe tí mọ̀ wá wọn ni. bẹ́ẹ̀ ni. ẹ wo àti wípé ṣe fẹ́ sọ pé wọ́n ya wèrè ni tó bá tiẹ̀ ya wèrè tó ń ya wèrè jù bẹ́ẹ̀ ni ẹ wò wọ́n lè ya wèrè tó pọ́tébù. ó ya wèrè ju pọ́tébù lọ pọ́tébù ń fún fẹ́ǹsì ni o bàbá tápà òfurufú ló fò. ọkọ mi ṣáà ti wá rọrùn bá. my dear kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ṣé bàbá tápà kò sí nǹkan kan tó lè fi wá ṣe akúrúyẹjọ́ tó dákẹ́ nínú ilé yìí tí ó sọ̀rọ̀ látijọ́ yìí wọ́n á mọ̀ pé bàbá tápà yẹn ó ń bẹ ni èmi mi ní bá wọn sọ̀rọ̀ rárá. torí pé tí mo rí èèyàn sí bàbá tápà jẹ ni ìyàwó. ló ṣe bàbá yẹn ya wèrè ló tẹ̀. wèrè aláṣọ gidi ó ya wèrè gidi gan-an. tó bá fi ṣépè fún yàn báyìí. ọ̀rẹ́ mi àjẹ́ ò gbọ́dọ̀ pọ̀ máa wo. àjẹ́ tó bá pọ̀ máa wo ilẹ̀ ló dáa. òbí ìjà ara lódò olúbíṣà màláró tí ni mi ti ilẹ̀ tiẹ̀ sọ mi yẹ tápọ̀ ọmọ ẹgbẹ́jẹ ilẹ̀ kẹ́. ọ̀rẹ́ mi gbóróso. ṣùgbọ́n mi kẹsẹ̀ ń bẹ̀rọ̀ tí ro kúnjú mi gàṣà kí n bẹ̀rọ̀ tí ro sà ọ̀bá tún mi gèdè kí n bẹ̀rọ̀ tí ro gòdò ẹ̀ sọ́yẹ tápà tí ń bá a mú ṣe lù. ọ̀rẹ́ mi ẹ kùn. ọkàrí. láti bẹ̀rẹ̀ kọjá oko ribiti tí sẹ́lẹ̀ gbàgbé sí ni iná gorí ilé fẹ́jú tótó òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹ̀kọ́mọlámọ́ kálíkálí bàbá lálọ́dù tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ